délé láyọ̀ ẹ̀já ńlọ máa forí lágbó àgùn lọ́ máa fowó làlú olókùn lóko sí ọmọ ayọ̀ lẹ́yẹ sẹ̀yìn olóko lórí kẹ ọkọ̀ rẹ̀ ahéré kòkò wálé ewúrà gẹ̀dẹ̀gbẹ̀ ọkọ̀ tí wọ́n fi ro gan kòkò tí wọ́n fi ṣe pàdé omi náà ẹ̀dọ̀ yẹ ọyá kàmùkàmùtà ti sísè ibi òkè ni wọ́n bọ́ ba òkè lẹ́nu ọba ilé wa bí tẹ̀yìn afẹ́ni tó bèrè òbá ni yóò ràn yín o alájọpẹ́pẹ́ lórúkọ tí wọ́n ń gbogbo ọ̀rẹ́ lórúkọ tí wọ́n ń gbogbo ẹ̀dá sílẹ̀ òrìṣà lórúkọ ọ̀dọ́ bá a bá ti jọba tán a bá lórí ohun gbogbo ni ẹnikẹ́ni tó bá ní kí ọ̀rọ̀ yín kó má ṣẹ yóò kú bí ajá ṣe ń kú tó ń tò dúró yóò kú bí àgbo ṣe ń kú tó ti rọrùn lọ ẹ bàrà yín jìnnà àdúpẹ́pẹ́ wà lá ẹ má fi bàbá ẹ̀gbọ́n yín sílẹ̀ àwọn náà ò ní fi yín sílẹ̀ á padà wá kí yín lọ́yọ̀ọ́ tí gbogbo wa dáàtúndọ̀ ṣàjọyọ̀ bí gbogbo yín bá ti sowọ́ pọ̀ kò sí bí mọ̀nàmọ́ná bá ń lọ tí ọká tẹ̀lé téjò látẹ̀lé kò sẹ́ni gbégi pé òun fẹ́ péjò tí aláàfin bá dúró ọ̀rọ̀gún dúró aláàfin tẹ̀lé gbogbo wọn tẹ̀lé ìlú òtúbà yóò tù sẹ́ wàhálà tá a ní nílẹ̀ Yorùbá ẹ bá wà mójútó torí pé ní ìsinyìí ọmọ ọkọ ó ti fẹ́ dọ̀mọ́ àlè nígbà tí àwọn ajínigbé tí wọ́n wà káàkiri ẹ jẹ́ ká dẹ̀yẹn ni à á fi ṣe kókó ọ̀rọ̀ wa ẹ sọ̀ láyọ̀ ẹ̀mí dààmú gbogbo làǹkì yín gbogbo àwọn àyálòde wọn kì í ẹ sọ̀ láyọ̀ ẹ̀mí rìnnà sí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ o ìgbà ọdún wa. ẹ jẹ́ àsọ pé kábíyèsí o ẹni mọ̀mọ́ mi olórí Ọ̀ràngún chief of staff tí wọ́n bá ti presentation yìí tán wọ́n ní bàbá máa respond. Ó yá ẹni mọ̀mọ́ mi ayaba Abẹ́wùmí Ọlájúmọ̀kẹ́ Ọ̀wọ́ Adé ẹ bá sọ pé mo bá ní lórí ìwúpè lórúkọ. Ó yá mà. Lórí kẹ́ ọmọ kúlọ̀ọ̀rì ọ̀run rọ́mú àbùkù lábòjú bá ẹ̀mọ́lẹ́lẹ́mọ́ òde àrẹ̀mọ́lò títọ́yọ̀lẹ́ màdọ́sọ ọmọ Káyọ̀dé wá bí bíbí rẹ̀ oyè lẹ́dọ̀. Ẹ ṣe tí kábíyèsí ikú bàbá yèyí bá ti respond ẹ jọ̀wọ́ sà ẹ ṣe gan. Àwọn oníròyìn tó wà mí TVC Arise television àti gbogbo àwọn tí ó kù wọ́n fẹ́ ṣe interview. Wọ́n wá ní lẹ́yìn ìgbà tí bàbá bá sọ Yorùbá tán wọ́n á fẹ́ kí wọ́n sọ òyìnbó. Ìgbà tí mo wo kíní last 2834 ó ti wo program tá à ń ṣe yìí gbogbo àwọn tó ń jẹ́ ìlà tó ń wà káàkiri wọ́n ń wo àwọn tó ń jẹ́ Yorùbá wọ́n ń wo àwọn ọ̀rẹ́ wọn náà wọ́n lè táàgì wọn. So ẹ ṣe so gbà mí láàyè kí n fún bàbá ní màá kíkà ní ọ̀wà fún wọn. Ẹ ṣeun mo kí kábíyèsí ọba aláyélúwà wàá Oyèdọ̀tun ojúlówó ọmọ Oòduà òkìyí o
Ọlọ́run á jẹ́ kí a pẹ́pẹ́pẹ́ o. Àdúrà mi fún yín ni pé kẹ́ ẹ gbó bí olúgbógbó ti gbó, kẹ́ ẹ gbó bí olúgbógbó ti gbó, kẹ́ ẹ wá gbó bí àgbà kan tó kọ́ ọmọ owó ṣe orí ọ̀run, ọmọ owó jẹjẹjẹ bí òkínní. Ìwà yẹn ò dalẹ́ láṣẹ. Inú mi dùn láti wá bí ilé. Wọ́n ní bí ọmọ ọba bá tàn, ọmọ ọba bá tàn, abárọ̀bá. Bí kábíyèsí aláìlúà ọba Wahab Oyèdọ̀tun bí wọ́n ṣe jẹ́ sí mi, mo mọ̀ pé gbogbo yín náà lẹ ti gbọ́ báyìí o. Àwa tá a bá ti gbọ́ rí, ọmọ Odùduwà ni wá. Àdúrà mi wá ni pé àjọṣe wa náà kò ní bàjẹ́ láṣẹ ìdùnnú. Wọ́n ní ọwọ́ apá òkè ń ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ń ká ọ̀nà. Ní ọlá Ọlọ́run, ọwọ́ ọ̀tá ò ní ká yín o. Ẹ wá ti mọ ìlú Ìlá, ẹ ti ń tò ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ìlú Ìládó, kò ní bàjẹ́ o. Èkó mọ kébí èkó, ẹyẹ mọ kébí ẹyẹ, ọmọ ènìyàn mọ fọ́n bí ọmọ ènìyàn. Ẹ ṣeun, ẹ kú àlejò wa, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Mo wá kí àwọn olórin náà. Kábíyèsí ti ní ó mọ̀ pọ̀ sí ní láṣẹ ìgbìmọ̀ rẹ̀ mọ̀ pọ̀ sí ní o. Ẹ wá ní pẹ̀ ní o. Àwọn olé yóò ní fọ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àwọn ọmọ yín táwọn tọ́lọ́ fi jí kí yín ó mú gbá olókè láṣẹ ìgbìmọ̀ rẹ̀ o. Wọn ní ṣiṣẹ́ o, wọn ní tẹ̀sọ àgbà mọ́lẹ̀. Ẹ kú ìtọ́jú kábíyèsí. Mo kí gangan ni, ẹ ṣeun gidi gan. Mo wá kí kábíyèsí Òkè Ìlá, lókè Ìlá, mo kí yín o. I must tell you, if you are looking for a peace keeper, I think you are one of them. I have no regret to say this. I can recall a number of times whereby you call me, or maybe when we meet at some occasions, you are always telling me, oh, I have to come around and pay homage to my brother. And I must tell you, the reception today and the accommodation today is very fantastic. And I will give it to all the indigenous of Ìlá Ọ̀ràngún. Ẹ ṣé gidi gan ni. Àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Mo kí gan kábíyèsí Òkè Ìlá, ẹ ṣeun gidi gan. Wọ́n ní dàda ò lè jà, ṣùgbọ́n ó lábúrò tó gbójúlé. Mo ti rí kábíyèsí aláìlúwà ọba Abdulwahab Oyèdọ̀tun, mo mọ̀ pé àwọn olùlágbájá lọ títí. Oòduà yóò dáa fún ọ. Ṣùgbọ́n kábíyèsí Òkè Ìlá, àwọn sì ní wọ́n ní action gan rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni orúkọ ọmọ ní ìrànmọ́, barista ni wọ́n. Ẹ ṣeun gidi gan. Ọlọ́run wà ní bá àárín jẹ́ o. Ọlọ́run tó ti fi yín sí ẹ̀gbẹ́ ara yín, ìlú yín náà kò ní túká láṣẹ ìdùnnú rẹ̀. Wọ́n níjọ́ erin tí jẹnu gbòkò kọ́wọ́ baṣá. Níjọ́ ẹ̀fọ́n tí jẹnu ọ̀dọ̀ kò kẹsẹ̀ bọ́ polo. Bẹ́ẹ̀ ni níjọ́ ẹyẹ tí fò lóògbé kò forí gbágiri. Ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ìlú Ìládó.
ní ọlá Odùduwà kò ní bàjẹ́ fún yín o, àjọṣe wa náà dẹ̀ ní bàjẹ́ náà. Mo wá kí gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n wà níbí ilé nì kí èyí tẹ́ ń bá kábíyèsí Ọ̀ràngún tẹ́ ń bá wọn ṣe, Ọlọ́run ní bà ilé àti ọ̀nà yín jẹ́ o, àjọṣe yín náà kò dẹ̀ ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gidi gan ni. Mo wá ń fi àsìkò yìí mo fi ń rọ̀ wá pé inú kan ní kẹ́ ẹ máa fi bá wa bá kábíyèsí ṣe o. Ẹ mọ́jọ́ ni pé máa jó lọ mò ń wẹ̀ yẹn o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, kò sí béèyàn ṣe lè bá ọba ṣe pẹ̀lú inú kan kó mọ́ béèrè bẹ́ẹ̀. Ẹni bá dìtẹ̀ ọba dandan ni kí orí ṣoṣo ní ọlá Ọlọ́run. Ìrìn ayọ̀ yín yóò tẹ̀ yín náà lọ́wọ́ ní ṣíṣe o. Inú mi dùn gidi gan ni. Mo wá kí gbogbo àwọn ọmọọba ìlú Ìlá náà. Ẹ ṣeun gidi gan, ẹ kú àlejò wa o. Ìlú Ìlá ìlú tó dára ni. Bí mo ṣe wọlé báwọn yẹn ṣe ṣùgbọ́n inú mi dùn gidi gan ni. Ẹ ṣeun gidi gan, ẹ kú ìfẹ́. Mo kí gbogbo àwa ọmọ ìlú Ìlá. Kí yín o. Mo mú kíkí wá láti ìlú Ọ̀yọ́ Aláàfin. Mo kí yín o. Àjọṣepọ̀ tó ti wà láàrin kábíyèsí Ọ̀ràngún pẹ̀lú bàbá mi Adéyẹmí látọjọ́ tó ti pẹ́, lára àwọn àṣepọ̀ náà ní o. Mo wá ń ṣe ládùúrà pé àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ o. Àwọn agbọ́yìísọ̀ yìí wọ́n wà káàkiri nínú ayé. Mo rò pé yóò wà lára àwọn kan tí bá kábíyèsí náà sọ. Èmi fi ń dá yín lójú lénìí pé ẹ̀jẹ̀ yín gidi ni mo jẹ́ o. Ẹ lè bá mi níbi àìdá pé mo sọ̀rọ̀ yín láìdá. Ọlọ́run dẹ̀ ní bà dandan yín náà jẹ́ o kábíyèsí Ọ̀ràngún, kábíyèsí Ọ̀ràngún ti Òkèlá. Ẹ ṣeun gidi gan, ẹ kú àdúrótì, ẹ dẹ̀ kú ìfọmọnìyàn ṣe. Ìlú Ìlá ò ní bàjẹ́, Òkèlá ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè o. Ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ o, ẹ kú ìfẹ́. Ẹ ṣeun, thank you very much. Ẹ ṣé bàbá. Ẹ jọ̀wọ́. Wọ́n fẹ́ ṣe interview níbí ẹjọ́ oní àfẹ́lù rárá sí ẹjọ́ torí gbogbo nǹkan tá a bá sọ òní yóò ni wọ́n ń gbọ́ ní káàkiri ẹ jọ̀wọ́. The interview. Gently. Yeah. Arise News. Yes, TVC.
Please, 1 or 2 questions, please. You are in media house, right? Which media house are you working for? La TV. Eh? La TV. Mo fẹ́ sọ àwọn announcement yìí tó di pé a lọ nígbà tí ẹ ságbé mi tó múra láti fún second interlude. Bàbá àti màmá mi àti àwọn kábíyèsí tó ń tẹ̀lé yín ilé tí a kọ́kọ́ lọ yẹn ibẹ̀ ni ẹ ti máa ṣe bá. Gbogbo àwọn olóyè tí ó tẹ̀lé yín imam ẹ lọ dúró tí wọ́n báyìí lè máa mú ọ lọ síbi tí wọ́n á ti ṣe ìbá. Gbogbo àwọn high chiefs àwọn náà àti ọmọ wa àwọn náà wá lọ sí ibi wọn níbí ni gbogbo àwọn olóyè ibi ni gbogbo yín máa wà gbogbo ẹ̀yin orí adé àti ẹgbẹ́ ìyálóde jọmọ àti gbogbo àwọn tí ó kù ẹ̀ságbèmí ó ti aago 8 ló ti débí but ó promise me wọn á kàn kí bàbá pé òun ó kí bàbá mi aláàfin pé òun ó sì máa lọ jọ ìwọ́dà. ẹni ìbásùn kojú ẹni ìbásùn kojú alára bímọ ti bára dá o àti yege aláfin Ọ̀yọ́ wọn lárọrùn bó àsòrí ẹni ìbásùn kojú ẹni ìbásùn kojú adé wọn lárọrùn bó àti yege yunifásitì wọn lárọrùn bó torí ire nítorí bàbá mi ní gbogbo ẹ̀yìn pátákùdábọ̀ kébí èyí mi ò ní sọ pásìkò yí kéré kí n má ṣe kì í yọ bàbá mi àwọn èèyàn ní ó torí Èdùmàrè bá mi mú sùúrù kẹ́ ẹ̀ torí ọba mi mọ́ dáríjọ́ mọ́ yá àgbọ̀nrín èmi àbẹ̀ńtọ́ méjì sùn ní ìtawòrò nítorí bàbá mi ní o bíbélì Àlàbí ọ̀pọ̀ ẹ̀rọ ọ̀pọ̀ ẹ̀yẹ òjò ayé oníṣẹ́ oníṣìṣẹ́ yóò sàn kò sàn ní kọ́kọ́ lọ́wọ́ dákun mọ́ yá àgbọ̀nrín nítorí bàbá mi ní Aláàfin Ọ̀yọ́ mo gbà fún iná mo gbà fúnra mi bàbá mi ló mọ kú
kò sẹ́bà nítorí bó ní ọdẹ bá dààmú ọdẹ nínú bọ́ o ọmọlá yà ṣe bí ó ti lè pẹ́ lórí àgbẹ̀ bá dààmú àgbẹ̀ lọ́wọ́ èmi ọmọlá yà ṣe bí ó ti lè tutù tó ta bàbá mi ọkàn ni àbí inú mo bá lóye mo fẹ́ ó ní ẹ̀jọ̀ wọ́n wá sẹ́ni pé wọ́n ti àwọn rẹ̀ nítorí omi ọ̀gá ní jáde orí àbí àwọn nígbàdí àwọn ọmọ àti èyí ní péré pa bàbá mi ò ó fẹ́ tó sọ mo mọ̀ bí èèyàn sọ nítorí màsírí bá tẹ̀lé pàpọ̀ yà sọ̀ pé nítorí ebi tí o fẹ́ ra ara alẹ́ ẹni ní ìṣẹ́ni ọmọ ẹni náà sọ dodo àṣẹyẹ ní owó pọ̀ ṣàṣeyọ níbẹ̀ ni lẹ́yìn bàbá sí nílé ká jáde náà níbẹ̀ ni lójú òní ọ̀rẹ́ ni kò má bàa léke ojú bá nílẹ̀ ní kùkù ẹni àgọ́ni kùkù tí ọ̀pá bẹ́yìí inú wọn tó jẹ́sẹ̀ fún ẹni àgbàgbọ́ ọ̀rọ̀ ṣé bó tó jẹ́ lọ́wọ́ kìlẹ̀ ni pẹ́sẹ̀ kì í bá kọ ọjà mo ní òkú tó yẹ pé ìwọ ní nǹkan tó sátàrí oníṣẹ́kù káàgbé náà ọ̀tá jẹ́wò ọ̀rẹ́ ayé ló ti fẹ́ mi káríkárí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ àgbẹ̀rẹ̀ orí rẹ̀ tí ìlú ọ̀gá ní ibi gbogbo ní àtàrí ìwọ́ kí ló lè mọ̀ mí lóní ìjọ́ ló lè mọ̀ mí. lọ́lẹ̀ mọ̀ mí lóní ìjọ́ ló lè mọ̀ gbogbo lóye ẹ̀yẹ mọ̀ mí lẹ́jọ́ ìyá rẹ̀ ní àgbà tí òbí ló lọ́mọ rẹ̀ rẹ̀ pọ̀. kí ló lè mọ̀ pé mo wá bí òun lè mọ̀ pé mo wá àgbàlù kọ́ wá sí ìlú rẹ̀ o àgbàlù kọ́ wá sí ìlú rẹ̀. She has 3 graduates. Àwọn ọmọ mẹ́ta ló ti graduate nínú àwọn ọmọ ẹ̀. So ó ṣe gan ẹ̀ ságèlè. Vote of thanks. Ẹni orí adé wọ́n ẹ máa lọ sí orí òkè ní ọ̀hún yẹn láti lọ jẹun kò í ṣe ìbí yìí. Vote of thanks kúkúrú lè. ẹ bá kábíyèsí o. Ẹjọ́ wọn ní ká tọ́jú fóònù wa pé mi tí ọmọ ọmọdé wà pé àwọn ọmọ wà ń bẹ̀. Ẹjọ́. ẹ bá kábíyèsí o. ẹ bá kábíyèsí dáadáa. ẹ bá kábíyèsí o. kábíyèsí. kábíyèsí ẹ kú àlejò lẹ́nu. kábíyèsí ikú ọ̀pọ̀. èní ọjọ́ lálẹ́jọ́ fún ìlà. ìtàn ńlá kan ní àkọsílẹ̀ lẹ́nu. ìtàn láéláé ni. àìkálẹ̀ ẹ̀fẹ̀ ń bẹ̀. ìlú yóò ní bàjẹ́. gbogbo òròyìn tá à ń gbọ́ inú wa dùn púpọ̀ púpọ̀ ẹ ṣe rere o. kábíyèsí ẹ kú àlejò. ìlú òun àgbẹ̀ máa ń lọ́wọ́. kábíyèsí òkèlà bàbá àlùbáríkà. ajẹ́dodo yé o. ẹ ṣe gan. ẹgbẹ́ àgbo àṣepọ̀. ẹgbẹ́ àṣepé ẹ ṣe pé pẹ̀lú àlàáfíà ra. ìlú yín yóò máa ní ìtẹ̀síwájú. ó gba agbègbè tẹ̀ iṣẹ́ fún yóò láti wọ̀ tẹ̀síwájú. àwọn ọmọ gbogbo tẹ̀ ń tọ́ ẹ̀ jẹ́ ìwọ̀n lágbára náà. ó kàdé máa sọ fún wa pé àwọn ọmọ tẹ̀ ń tọ́ yìí o. àwọn tó pọ̀ wá sí ibùdó gómìnà àti ẹlọ́pàá àdúgbò wa not only this area kiri ni. mo kí yín olórí ẹ̀yin olórí wa mo kí yín o. ẹ̀yin aládé mo kí gbogbo yín o. mo kí ẹ̀yin ìlú ẹ̀yin ọmọ mo kí yín o. ẹ̀yin alóde wá gbogbo láwọn ẹ̀kọ́ àlejò lẹ́ni o. àlejò yìí la máa gbà o. ìtàn lánìkan làkọsílẹ̀ lẹ́ni. kábíyèsí náà pé ìlà is very rich in culture. ìfọ̀ àgbọ̀gbọ̀ta plan fún yín gan ọ̀nà alábẹ́kẹ́ tó lọ. bí ọba yìí pé bàbá wọn lọ́rùn gòkèlá ní ẹ̀ máa dọ́dọ̀ wọn àfẹ́kẹ́ kúrò bá lẹ́ni. láti bí ìjọba ìlú láti ń ṣe ìpàdé pé
tí kábíyèsí aláàfin bá dé bí àti ìgbà tẹ bí wọn lóbi ọjọ́ méjì gan-an kò bàjẹ́ púpọ̀ ó mọ̀ pé ẹ tún padà bọ̀ lágbára Ọlọ́run gbàtẹ́ bá tún máa wá àwọn adájú báyìí lágbára Ọlọ́run láti ṣe débi ni ẹ máa padà ẹ̀yin Ọ̀yọ́ Mèsì mo kí yín ẹ̀yin ládéládé bá kábíyèsí kọ́ ìlú àti kí yín láti ṣe débi ẹ máa gúnlẹ̀ sí padà sí Ọ̀yọ́ ẹ̀ ní ṣìṣe o ìlú Ọ̀yọ́ mọ̀ ní ìtẹ̀síwájú o Ọ̀ṣun ò ní dàrú Ọ̀yọ́ State ò ní dàrú Nàìjíríà lápapọ̀ ní dàrú àwọn gbẹ́nigbẹ́ni ọlọ́mọ ní adọ́dọ̀ wa o gbogbo bí wọ́n dé náà ọlọ́ba kásẹ̀ wọn o lọ́ra security problem tá a ní lọ́wọ́ Nàìjíríà lẹ́nìí ó kò múnú wa dùn àdẹ̀sùn àwọn kábíyèsí òun òun gbogbo àwọn bá wa ẹ dákun ẹ bá ṣe lórí ilé ẹ̀rọ kan ò balẹ̀ kọ́lọ̀ kó jẹ́ kí ìgbà yẹn kó bá wa so ìlú náà yóò mọ̀ tó mọ́ ilé lọ́wọ́ ẹ̀yìn kábíyèsí ẹ̀rí dàbọ̀ ẹni lórí lẹ́ẹ̀kan sí yóò dùn abo yé o kábíyèsí wọn ní wọ́n lẹ́ẹ̀ máa pọ̀ sí ẹ̀ẹ́dẹ̀sàbígbà náà lẹ́ẹ̀kan sí adúgbò pọ̀ lọ́wọ́ yìí o láwọn jẹ́ níbi ẹ̀rọ pẹ́lẹ́ bá padà ẹ bá kí kábíyèsí o mo kí ẹ̀yin ìlú o ìlú ó tòrò ní ìlú o gbogbo ẹ̀yin lóde mo kí yín o gbogbo ẹ̀yin káwá tó kí gbogbo olùwà kí gbogbo olùwà àmọ́wé ẹ̀kọ́ àlejò lẹ́ni o ẹ ṣe yóò dà fún wa o àlejò dáadáa láwọn gbà o ẹ ṣe o. ẹ ṣe group photograph ẹ jọ àwa tí a wà ní àwọn kábíyèsí tí wọ́n tẹ̀lé. ìtòkàn ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.